lórúkọ Jésù àdúrà yẹn ó gbà. Ohun kan ṣoṣo la gbàdúrà sí. We're going to pray about something. A gbàdúrà láàárọ̀ yìí. We pray this morning. Ọlọ́run àwọn àpọ́stélì yóò yà yín lẹ́nu. Mo mú ìròyìn ayọ̀ ńlá wá fún yín. I am here with a great news. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ìyanu rẹ ni. It's a week of miracle. Amen. Mo mú ìròyìn ayọ̀ ńlá wá fún yín. I am here to deliver a good Ọ̀sẹ̀ news tí to you. ọ̀wọ̀ yìí ó This máa week that ní you are, ẹ̀rí nínú ẹ̀. testimony shall be your portion. Mo mú ìròyìn ayọ̀ ńlá wá I am fún here yín. to deliver a great good news to Ọ̀sẹ̀ you. tó ọ̀wọ̀ yìí This week oníṣẹ́ that you ayọ̀ are, máa jẹ́ fún ọ. a messenger of joy will deliver to Mo mú you. ìròyìn ayọ̀ ńlá wá fún ọ. I bring good news to Ọ̀sẹ̀ you. tí ọ̀wọ̀ This yìí week that you are, ohun gbogbo tó o fẹ́ ṣe tó o lè ṣe tẹ́lẹ̀. all what you were able to do Àṣẹ before, ìrọ̀rùn máa mú ọ sí. authority of the will make you to do it with Mo mú ease. ìròyìn ayọ̀ ńlá wá I fún am ọ. here to deliver a great Ní news to ọ̀sẹ̀ you. yìí This week, o máa gba ìpè ayọ̀. you shall receive a good call. Ẹ̀yin tí ẹ of ráàyè joy. You tẹ́ ń that are, sàmì. tend to say amen. Mo mú ìròyìn ayọ̀ ńlá wá. I am giving you good Ní news. ọ̀sẹ̀ yìí This week, oníṣẹ́ ayọ̀ máa bẹ̀ ọ́ wò. messenger of God will visit you. Ní ọ̀sẹ̀ yìí This week, oníṣẹ́ ayọ̀ máa bẹ̀ ọ́ wò. messenger of God will visit you. Ní ọ̀sẹ̀ yìí This week, oníṣẹ́ ayọ̀ máa bẹ̀ ọ́ messenger wò. of God will visit you. Ní ọ̀sẹ̀ yìí This week, mo mú ròyìn ayọ̀ ńlá wá. I am here to deliver Ọ good máa news. gba èsì ayọ̀. Receive good testimony. Níbi tó o ti ń retí èsì Where you yẹn are waiting the result. báyìí lolúwa sọ. God says the Lord. Ní ọ̀sẹ̀ tó wọ̀ In this yìí week that you are, wàá gba èsì Yes, ayọ̀. expectant of good news. Amen. Ọ̀gá Master, sàmì say amen. níbi tó o ti ń retí èsì Here yẹn you are waiting ní result. ọ̀sẹ̀ yìí This week, wàá gba èsì ayọ̀. 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 Lọ́sẹ̀ yìí o máa gba èsì ayọ̀. Gbogbo ibi tó o bá nawọ́ sí everywhere you stretch your hand àánú to, máa jáde fún ọ. mercy will locate you there. Ẹnìkan ni kó sàmì. Somebody should say amen. Ibikíbi tó o bá nawọ́ sí lọ́sẹ̀ yìí Wherever you stretch your hand at, àánú máa jáde fún ọ. mercy will come out to you. Amen. Ibikíbi tó o bá nawọ́ sí In lọ́sẹ̀ the yìí name of Jesus. àánú máa jáde fún ọ. Ibikíbi tí o bá nawọ́ sí In the name of Jesus. báyìí lolúwa wí Yes. àánú máa jáde fún ọ. Ibikíbi tí o bá nawọ́ In the sí name of Jesus. àánú máa jáde sí ọ. Mo súre fún ọ. I bless you. Nínú ọ̀sẹ̀ yìí In this week. lẹ́tà tó o ti ń retí lọ́jọ́ The letter pípẹ́ you've been lẹ́tà waiting yẹn for. máa tì ọ́ lọ́wọ́. Shall receive it. Amen. Mo súre I bless you. ní ọ̀sẹ̀ yìí This week, ó ń retí lẹ́tà kan lọ́jọ́ you are pípẹ́ expecting letter of joy. báyìí lolúwa sọ God says the Lord. lẹ́tà yẹn máa tẹ̀ ọ́ lọ́wọ́. Receive that letter this week. Amen. Ní ọ̀sẹ̀ yìí This week, mo sọ I say, ó ń retí lẹ́tà kan you are waiting a letter. ọjọ́ ti pẹ́ tó o ti ń It's retí been long ẹ̀ you wait for this letter. ó máa ní ẹ̀rí lórí You ẹ̀. have testimony about it. Amen. Mo sọ̀rọ̀ àṣẹ sí ayé I rẹ̀. utter word of authority to your life. Áńgẹ́lì tí ń jẹ́ oníròyìn Angel that ayọ̀ is called good news ó máa dìlíbà will fún deliver ọ. to you. Ó máa dìlíbà Will fún ọ. deliver to you. Amen. Ó máa dìlíbà fún ọ. Ó máa dìlíbà fún ọ. Láìdé orí ọ̀fẹ́ Grace ó ní ọ̀nà tí àánú ń tọ̀. is the pathway of mercy. Bẹ́ẹ̀ ni sà. Yes, sir. Àánú ni mọ́tò tí ìrànlọ́wọ́ ń gùn. Mercy is the car Masáàsì of wà hell. dàlíkà báyà màsádà. Bí ọ̀nà orí ọ̀fẹ́ bá ti dí àánú ò If lè the lọ́nà way gbà. of grace is blood, mercy can operate. Bí mọ́tò àánú ọ̀bá dẹ̀ sí If lẹ́kọ̀ọ́ sí mercy of mercy ìrànlọ́wọ́. is not available, there is no Bí help. ìrànlọ́wọ́ ọ̀bá sí kò And sí without help, there ìtẹ̀síwájú. is no progress. Etí òkun pupa lọmọ Mósè ní Mósè dé yìí. Children, must, Ogun ní ń bọ̀ lẹ́yìn yìí o. warriors are attacking them Orí from ọ̀fẹ́ behind. gbọ́dọ̀ lànà. Grace must pave the Orí way. àánú ni mọ́tò tí ó mú wọn kọjá Because lórí mercy omi. is the car that made us Ṣùgbọ́n walk nígbà upon tí the orí sea. ọ̀fẹ́ dé, But when grace òkun arrived, pínyà. the sea parted. Nígbà tí òkun pínyà, When the sea parted, àánú dúró bí ọkọ̀. mercy was standing Ó as ní a kí boat. ìrànlọ́wọ́ wọbẹ̀. He said, "Help should Ẹ enter máa rìn lọ. there." He told them to Wọ́n walk sì on rìn lọ it. láàrin And they omi. passed through the sea. Omi sébèbè sọ́hùn. And it Ó was sébèbè parted. sí. Torí ẹnikẹ́ni Because whoever tó bá ti wọ ọ̀nà orí ọ̀fẹ́ that is on the path tó of sì grace jókòó nínú mọ́tò àánú and seated dandan in ni the kó boat ríran of lọ́wọ́ mercy, gbà.
You must obtain ìwọ air. ni mò ń bá I am sọ̀rọ̀. addressing you. Ìwọ tó ronú sùn lánàá You yìí. that you slept Ìwọ ni with mò ń bá cogitation. wí. I'm talking to you. Ìwọ tọrọ rí òye ọmọ You yìí. that you are totally confused. Ìwọ ni mò ń wí I am fún. talking to you. Ní ọ̀sẹ̀ tó wà In yìí, this week that you o are. máa ríran lọ́wọ́. Sọ́ọ̀lù. So Ó ní ẹ wí fún Jabesi Gileadi. he said, tell Jabez Ní ọ̀la. tomorrow Nígbà tí oòrùn bá mú. when it is sunny, Wọ́n ó rí they will ìrànlọ́wọ́ receive gbà. it. Nígbà tí oòrùn mú. When it was sunny, Jabesi Gileadi. Jabez Gilead Ó rí ìrànlọ́wọ́ gbà. receive air. Mo gbàdúrà. I pray. Àyà Màsálì Kàrúà. In the name of Jesus. Ìlú mẹ́sẹ̀ dálìkà Yábàrú Oh, yes. àkàbà. Ẹnìkan ń sàmì. Somebody is saying amen. Ẹnìkan ń wò mí. Somebody is watching. Ó ń ro nǹkan kan You lọ́kàn. are thinking about Kò something. tiẹ̀ yí ọmọ. You are totally confused. Ṣùgbọ́n báyìí lolúwa But thus wí. says the Lord. Ọlọ́run àwọn God àpọ́sítélì. of the apostles. Ó máa sọ di testimony. Ọ̀sẹ̀ yìí ni o. This week. Kọ sílẹ̀. Write it down. Ọ̀sẹ̀ tí o wọ̀ This week yìí. that you are. O máa ní ẹ̀rí. O máa ní ẹ̀rí. Níbi tí a bá ti rí orí ọ̀fẹ́ àánú ò lè fọhùn níbẹ̀. Where there is no grace, mercy can speak Níbi there. tí àánú ọba ti fọhùn Where there is ìrànlọ́wọ́ ò no lè mercy, dìde. help can exist Níbi there. tí ìrànlọ́wọ́ ọba Where ti there is dìde no help. ìfà ò lè yọjú. Isaiah 60 verse 21. Isaiah 60 verse Tí 21. ìfà ọba ti yọjú sà. If you are not enjoying what you are labor free, people will not call it a Ó dá ń miracle. pè ní ìfà ni wọ́n ń pè ní ìyanu. Miracle is not what you are not labor Àwọn for. ènìyàn mi Gbogbo wọn ò jẹ́ olódodo. wọ́n jẹ́ olódodo. Wọ́n ò jogún ilẹ̀ náà. Wọ́n títí jogún láéláé. ilẹ̀ náà títí láéláé. Ẹ̀ka gbígbìn mi. Ẹ̀ka gbígbìn mi. Iṣẹ́ ọwọ́ mi. Iṣẹ́ ọwọ́ mi. Kábàá lè yìn mí. Kábàá lè yìn mí lógo káńká 22 rẹ̀. Ẹni kékeré kan yóò di Ẹni ẹgbẹ̀rún. kékeré kan ó di ẹgbẹ̀rún. Àti kékeré kan yóò di alágbára Àti orílẹ̀-èdè. kékeré kan yóò di alágbára onírèdè. Èmi Olúwa yóò ṣe kẹ́kẹ́. Èmi Olúwa yóò ṣe kankan Ní àkókò. ní àkókò rẹ̀. Ọ̀gá sàmí. Master saying, Mo gbàdúrà. I pray. Ibi ẹgbẹ́ rẹ ti ń lébọ̀. where your maid do labor. Masakaruda yamakaba. In the name of Jesus. Eluke yamaru masada. Oh, yes, Lord. Akabaru madayalikapa. Abba, Father. Elumeseda yalikaba. Almighty God. Ọya lọ jẹ ìfàní. See what you labor for. Lọ́sẹ̀ This yìí, week, mo rán ọ I lọ́sà. send you outside. Ibi ẹgbẹ́ rẹ ti lébọ̀. Where your mate labor. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí As ẹ̀ God wà. labor with his spirit. Ọ̀gá sàmì kò Master say, lè. Lord, amen. Ọya lọ jẹ Go and ìfàní. see what you not labor for. Mo súre I tinútinú. bless your heart. Ohun tí ò ń lé yẹn. What you are buying for. Báyìí lolúwa God wí. says the Ó Lord. máa bọ́ sí i lọ́sàn-án. Ohun tí ò ń lé yẹn. What you are buying for. Báyìí lolúwa wí. God says the Ó Lord. máa bọ́ sí i lọ́sàn-án. Èmi ò rán ọ láti lọ I'm dààmú. not sending you out to struggle. Màsáàkàrú àdàyálì kàpà. Àlùmàsáàlì kàpà. Ṣùgbọ́n mo rán ọ láti lọ kórè. I send you a Ẹnu mèsè dàyálì kàpà. Àkàdàyálì kàpàrú àmà. Lọ́yà ọ̀yà lọ kó èrè. Bíbélì yẹn ò yé ọ. You didn't understand the Ó ní purpose. àwọn kan He said ṣiṣẹ́. some people have labor. Nítorí èyí ni ọ̀rọ̀ náà fi jẹ́ òtítọ́. Ẹnìkan ló ń fúrúgbìn. Àwọn kan fúrúgbìn. Ẹlòmíì sì ń kórè. Àwọn kan kó ẹ̀kọ́ lẹ́ni tó kórè. Bẹ́ẹ̀ ni mo rán yín lọ Mo kórè. rán yín lọ kórè. Ohun tẹ́ ẹ̀ ṣiṣẹ́ Ó ń lórí. tẹ̀ ṣiṣẹ́ fún. Àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́. Àwọn kan ti ṣiṣẹ́. Ẹ̀yin ẹ wọnú iṣẹ́ Ẹ̀yin ẹ wọn. wọbẹ̀ lọ. Ẹ lọ kórè. Ẹ lọ kórè. Mo rán ọ lọ. I send you out. Àwọn kan ti lébọ̀. Some people have labor. Ṣùgbọ́n báyìí lolúwa But sọ. God says the Lord. Ìwọ lọ kórè. Amen. Masakaru adaya In ni the name of makaba. Elimeru akabaya ni Oh, masa. yes, Lord. Àwọn kan lébọ̀. Some people have Mo labor. rán ọ lọ. I now send you Ìwọ out. lọ kórè. Amen. Akeda yari masali adaya ni makaba. Ẹ̀mí mímọ́. Àwọn kan lébọ̀. Some people have labor. Mo rán ọ lọ. I send you out. Ìwọ lọ kórè. Àwọn kan lébọ̀. In the name of Jesus. Mo rán ọ lọ. Oh, yes. Ìwọ lọ kórè. Ṣé bí Bíbélì ló ń kà You are yìí? reading the Bible. Ìwé Jòhánù orí kẹrin. John chapter 4. Ẹsẹ̀ ọgbọ̀n lé méje. Mo rán yín lọ. I send you out. Ẹnìkan ṣiṣẹ́. Yes. Ẹnìkan lòmíì kórè. Ẹnìkan ló fúrúgbìn. Ẹlòmíì sì kórè. Ẹlòmíì ló kórè. Èmi rán ẹ̀yin lọ Èmi rán ẹ̀yin lọ kórè. kórè. Ó Ó tẹ̀ ṣiṣẹ́ lé lórí. Àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́. Ẹ wọnú iṣẹ́ Ṣùgbọ́n lọ́sẹ̀ ìbáyìí lolúwa sọ. Bàbá. Ohun tó lébọ̀ fún. What you Ó did máa labor for. kórè rẹ̀. Amen. Ẹnìkan ni mò ń bá I am sọ̀rọ̀. talking to somebody. Ẹ jẹ́ nìyàn sàmì. Let me say amen. Under 72 hours. Unless some 2 hours. Kó tó pé. Yes, sir. Orere tó qualify The fún. good thing you are not Ó qualified máa for. tẹ̀ ọ́ lọ́wọ́. Masakaru madayalikaba.
Fáyà lè fẹ́ yẹn joyè kó tún dúró bí gàrántọ̀ lẹ́yìn ẹni ó fi joyè. No. Fáráò fi Joseph joyè Made ó tún Joseph ní as the prime gàrántọ̀. minister, and he was his Màsálì kàpáyà líkàbà. Ẹni ọ̀fẹ́ yà lówó ló tún dúró bí Someone has to gàrántọ̀. borrow money, Èmi ní Fáráò, ìwọ ni Joseph. You are Joseph. Lẹ́yìn rẹ̀ Beside him. ẹnikẹ́ni ò gbọdọ̀ gbé Nobody must èmi raise ní his head. gàrántọ̀ I'm your rẹ̀. guarantor. Ìwọ máa nìṣó níwájú. Just be ruling. Mo pe Olódùmarè I call upon Almighty God in lọ́rùn. Ibi heaven. tí ènìyàn ti ló sú àwọn. Where you may say Bí wọ́n retire. ti fi ọ́ lẹ̀. Where the Bí left ẹjẹ́ forsake àwò you. bí ó ṣe rìn. Let us see his result. Ọ̀yá Ọlọ́run kó dìde. Amen. Màsáàlì kàpá. Ibi ọ̀rọ̀ rẹ ti sú ènìyàn. Where people are totally fed about Mo it. bá Olódùmarè I sọ̀rọ̀. talk to Almighty God. Ta ní ń sàmì? Who is saying amen? Ọ̀yá lọ ríràn lọ́wọ́ gbà. Màsẹ́ gàdáyàlì. Èmi ni Fáráò. Lẹ́yìn ìwọ Joseph. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbé ọwọ́ tàbí ẹsẹ̀ sókè ní gbogbo ilẹ̀ Íjíbítì. Torí pé olóṣè gàrántọ̀ fún un. Because he's Mo rán Olódùmarè ṣáájú ẹ̀. I send Almighty God Gbogbo for bí you. wọ́n ti ń retí onídùúró Wherever rẹ̀. they expect your guarantor. Báyìí lolúwa wí. Thus says the Lord. Bí àmì bá lé lẹ́nu If rẹ̀. amen is thunderous. Lónìí Olúwa máa sọ nídìí rẹ̀. Amen. Ibi ó ti sú ènìyàn. Where you may attire. Anaka ya ruma sada In the name likaba. of Jesus. Ada yali maruka ya makaba. Lórúkọ Jésù ìwọ lọ rí àánú gbà. Àti olórí ilẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ náà máa ṣàkóso àwọn ènìyàn mi. Ìtẹ́ mi ni mo fi jù ọ́ lọ. Fáráò wí fún Joseph pé mo sáìn garanti fún ọ. Yes, sir. Òrùka ọba tí ń bẹ lọ́wọ́ mi rèé. Gba òrùka sọ́wọ́. Mo bẹ́ẹ̀ ni sà. Ọ̀gá Master. orere tó tọ́ sí. Na good thing you Mo don't deserve. ṣàlàyé fún ọ pé I explain to you. ìròyìn ayọ̀ ni mo Good news. gbé wá láàárọ̀ It's yìí. what I brought this A morning. sì sọ wípé And it is written. olùbùkún ni fún ẹni tó Blessed is wá he that is coming lórúkọ in the name Olúwa. of the Lord. Èmi wá I lórúkọ come in the Olúwa. name of the Lord. Ó máa níròyìn ayọ̀ lọ́sẹ̀. This week. Sàmí o, Say amen. áńgẹ́lì tí ń jẹ́ oníròyìn Angel that ayọ̀. is called good news. Mo bá sọ̀rọ̀. I talk to that angel. Ọ̀sẹ̀ tó This wọ̀ week yìí, that you are. ó máa fún ọ ní ìròyìn ayọ̀. Màsẹ́ẹ̀lì rúkì páyà màsádà yálì kaba. Lórí ohun gbogbo tó ń dáwọ́ In lé. the name of Jesus. Èké dàrú àmàsálì kàpà. Ó máa ní ìròyìn ayọ̀. Ibi agbára ènìyàn ti pin. Where people are tired. Ibi ènìyàn ti ọ̀rọ̀ rẹ ti sú ènìyàn. Where they are afraid of a Ibi certain matter. ènìyàn ti ní ọ̀rọ̀ rẹ sú Where they àwọn. say they are afraid about a Èmi case. rán Olúwa. I thank the Lord. Máa sàrí In àkàfàyà the name of màkàbà. Jesus. Ọlọ́run máa rán àánú sí ọ. Lord send mercy to you. Ọmọbìnrin opó yẹn. That widow. Ó sọ fún Èlíjà She pé told Elijah. ṣé mo pè ọ́ wálé Did mi? I invite you to my house? Bí mo rán ọ wálé Or I mi? asked you to come here? Èé àti ṣe What happened? tó mú ibi wá bá Why you mi. brought evil to me? Ọlọ́run wá sọ fún God Èlíjà said to pé Elijah, fọwọ́ tọ́ ọmọ rẹ̀ kó touch her dìde. child and Ṣùgbọ́n raise it. gbé ẹrù rẹ̀ kọ́ ọmọ But carry lọ. your load and leave her house. Èlíjà ọmọ bíi ti ń lọ Elijah didn't know where he was going. Èlíjà wá níbo Elijah lọ́tàn. said, where is the next Ọlọ́run place? wá wípé God told him. ènìyàn sọ pé sú òun Human ni. being said she's fine. Áńgẹ́lì My ẹ angel. pèsè oúnjẹ He provided ẹ food fún for him. Èlíjà jẹ. Meet him at the point of his Èlíjà needs. jẹun He ate. nígbà tó yó. And he was well fed. Áńgẹ́lì wípé The angel said, sáìsì oúnjẹ tí wọ́n ń fún ọ nílé obìnrin yẹn. the size of the Ó food ti in that mọ́ ọ one la. you are used to it. Ìyẹn táwa dáná The oúnjẹ one that will gíga dish for ni. you is Ọ̀jẹ̀ too much. sí You have to àti tó eat. gbéra ń túde. We give you take away. Èlíjà tó jẹ. He ate it. Èlíjà wá wípé He said, àsọ̀njẹ kan bẹ tó dùn So tó there is a food that is more palatable than Ọ̀gá this sàmì one. kò le. Say louder amen. Ibi wọ́n ti reject ẹ. There you were rejected. Ibi tó dáa ju bẹ̀ lọ. The better Ọ̀yà place. lọ pàṣẹ Go níbẹ̀. Masaka ruamarua kabaru masali kapa. Eneke yemeruda. Adama kayari masada yalikaba. Eduge yamarua makavada yamakaba. Mo sọ tẹ́lẹ̀ sí ọ. I decree to you. Ibi wọ́n ti dá ọ dúró. Wherever it is Ibi stagnated. tó dáa jù bẹ̀ lọ. The Ọ̀yà better lọ place. pàṣẹ níbẹ̀. Marua kapaya li maruada. Ekeye meruada yamakabaru masada. Elume seda yali kabaru mada. Ina marua kayamakaba. Ọ̀yà lọ gba lẹ́tà ìrànlọ́wọ́. Receive letter of help. Gba lẹ́tà ojú rere. Receive letter of
favor. Gba lẹ́tà. Receive letter of Gba lẹ́tà ìròyìn. receive letter of good news. Gba lẹ́tà ìgbéyàwó. Receive letter of upliftment. Gba lẹ́tà ìṣẹ́wó. Receive letter of prosperity. Gba lẹ́tà ìrànlọ́wọ́. Receive letter of Gba lẹ́tà ojú. receive letter of favor. Gba lẹ́tà àánú. Receive letter of mercy. Gba lẹ́tà ìrànlọ́wọ́. Receive letter of Gba lẹ́tà ojú. receive letter of favor. Gba lẹ́tà àánú. Receive letter of Gba lẹ́tà ìgbéyàwó. receive letter of elevation. Gba lẹ́tà ìgbédìde. Receive letter of upliftment. Gba lẹ́tà ìyanu. Receive letter of miracle. Gba lẹ́tà ìgbéga. Receive letter of elevation. Gba lẹ́tà ìgbédìde. Receive letter of elevation. Gba lẹ́tà ayọ̀. Receive letter of joy. Gba lẹ́tà ayọ̀. Receive letter of joy. Gba lẹ́tà iṣẹ́. Receive letter of good job. Gba lẹ́tà iṣẹ́. Receive letter of good job. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàìsàn. You that you are in a state of sickness. Báyìí lolúwa sọ. Just says the Lord. Ọfà àìsàn Arrow lára of rẹ. sickness in your body. Ọba iná Is jáde. by fire. Amen. Akọ́pẹ́ àṣà It is lọ́gbẹ́ he was nítorí wounded ìlera because àná. he was bruised. Ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀. Nípa ìnà rẹ̀. By his stripes, Àmúwa lára we dá. are healed. Gbogbo tó ń lóògùn sí yìí. In the name of Ọba Jesus. iná jáde lára rẹ̀. Ailment is out by fire. Gbogbo ọfà àìsàn Every other sickness nínú àgọ́ ara in rẹ̀. your body. Báyìí lolúwa God sọ. says the Lord. Bá ọba sàmì. If you able to say amen. Ọba iná Is jáde. out by fire. Ọfà àìsàn Arrow of sickness. nínú àgọ́ ara rẹ̀. Ọba iná jáde. Out by fire. Ọfà àìsàn. Arrow of sickness. Amaru akavaya masada. In the name of Jesus. Ọba iná jáde. Ẹtí ọwọ́ méjèèjì. Strike on your two hands. Kọ́kọ́rọ́ ògo tó sọnù The nínú key of prayer rẹ̀. that is lost in your generation. Ìwọ gba kọ́kọ́rọ́ yẹn Receive náà. the key, amen. I receive it. Oh yes. Kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́. The key of prayer Eléyìí tí ìran rẹ̀ sọnù. that is missing your generation. Báyìí lolúwa God sọ. says the Lord. Ìwọ gba Receive kọ́kọ́rọ́. the key. Àbórí o. Behold. Kẹ́tẹ́kẹ́tẹ́ ni Sọ́ọ̀lù sọnù. Son lost Ọ̀dẹ̀ his tí ass. yóò sọ fún kìtì bàbá rẹ̀ And he had lé. to return his father. Ṣé yóò sọ pé òun tó Is he going to tell him that he was ní chosen? kẹ́tẹ́kẹ́tẹ́ fi sọnù? Before he lost the Àbọ̀ ass. òun tà á. Or he sold it. Bàbá rẹ̀ ò ní ìgbàgbọ́ His o. father won't believe Ọwọ́ àwọn that excuse. kẹ́tẹ́kẹ́tẹ́ kì í. He kept on looking for Gbogbo the ilé ass. Ísírẹ́lì sì ń wá òun náà. And the owner of all Ṣùgbọ́n Sọ́ọ̀lù ò rí kẹ́tẹ́kẹ́tẹ́. But Saul was Ó not for the ass. sọnù. He Wọ́n sọ fún un pé He was told. wọ́n ti rí kẹ́tẹ́kẹ́tẹ́. They found the ass. Ṣùgbọ́n ìwọ But you as a gẹ̀gẹ́ person, ó ti you sọnù. are lost. Wọ́n ń wá ọ. They are looking for you. Ọ̀gá Master. gbogbo bí tí ìrànlọ́wọ́ rẹ sọnù Wherever sí. your help is, Báyìí lolúwa God wí. says the Lord. Bọ́ ọba If sàmì, you are able to say ọ amen. máa gbàràn lọ́wọ́. Màsá kàrúàdà yàbàkàbà. Ìtẹ́ ọba sọnù. The throne Nílé of Júdà. kings is missing. Ọ̀nà In the house of Dáfídì Judah. lọ́dún mẹ́tàlá nínú igbó. David had to spend 30 years in the wilderness. He went to the Ó mountain. wọ inú o. He went to a Ó fi cave ojú gbé òwú aláǹtakùn. and he was busy Wọ́n counting bẹ̀rẹ̀ sí cobweb. òwú They aláǹtakùn. said, what is my Wọ́n ní business? ọba nínú àhámọ́ They ni. said, a king in the Ọba dungeon. bẹ nínú àhámọ́. The king was in the dungeon. Ó fojú gbé òwú He counted aláǹtakùn. cobweb. Sọ́ọ̀lù kọjá lọ Saul sá. passed him by. Ó ń béèrè pé He was asking, ẹni àwa where is the person kò lè looking sí for? lábẹ́ òwú aláǹtakùn. He can't be in this Ọba cave. ni He was a ọ̀yẹ́ king. pápọ̀ fojú gbọ́ He's òwú supposed not to aláǹtakùn. contact cobweb. Òwú aláǹtakùn ọ̀yẹ́ Cobweb. pọ̀tàkùn níbi ọba bá wà. Supposed to block his Ṣùgbọ́n way. Dáfídì ọba But David the ó king, fojú gbé òwú he aláǹtakùn. contacted him. Ọ̀dẹ̀ gọ́sá bí òwú And he was aláǹtakùn. hiding under it. Sọ́ọ̀lù sì kọjá lọ Saul lábẹ́. passed him by. Wọ́n gbàdúrà. I pray. Gbogbo agbára olùdènà. Every power of Níwájú prevention rẹ̀ before you, ẹ̀mí tí wọ́n máa ń the lò spirit that you use tí wọ́n fi máa ń dínà mọ́ to block your way. iná dá padà. Màsá kàrúdà yamakaba. Ó jáde lábẹ́ òwú aláǹtakùn. He came Ó out tún rí Sọ́ọ̀lù náà. and he's also from Ó tún afar. ní ọ̀gá. He said, Master, Kí ni mo ṣe? what have I done? Bẹ́ẹ̀ fi fẹ́ pa mí. Time boy want to Ó get rid of ní me. no. He said no. Ọjọ́ lóòótọ́ jù mí lọ. You have faith Mi in ní ilé ọmọ. I will stop Ó tún using you. dọjọ́ karùn-ún. The fifth day, Ó tún rí ọ̀gá lẹ́yìn. he saw his master Ó behind ní him. ọ̀gá. He said, my boss, Kí ni mo ṣe? what have I done? Ọ̀gá. Boss. Etí aṣọ yín tí mo This gé. arm of your camera I Ó rè call. o. This is it. Àti ọ̀pá yín. And your staff. Ó ní mo mú yìí o. This is it. Ẹran máa wá gba ọ̀pá Sounds yín. like what correct is. Ṣùgbọ́n But mo jẹ́ olódodo jù yín lọ. I am honest to Ọ̀gá you. wípé It's also to you. ọjọ́ lóòótọ́ jù mí Truly lọ. you're faithful. Ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ But náà yes, ọ̀gá tó ń lépa rẹ̀. I still want to get Gbogbo rid of ẹni ó you. sọ̀rọ̀ fún. Those are you are. Tí wọ́n ní kó fi sẹ́lẹ̀ pàmò máa lé ọ That lẹ́nu want you to sẹ́. be sacked when you're working. Lónìí Ọlọ́run máa sáàkì Amen. In the name ẹni of ọ̀fà Jesus. gòkè. The person of Bọ́lá victory. fi bọ́ ọba That wálẹ̀. says the Lord for you to Bọ́ fall. ọba If you're sàmẹ́. able to say amen. Ọlọ́run máa wú ẹ̀fọ́. Amen. Ẹni ọ̀ràn lọ́wọ́. Whoever you have, Tó láfi báyé rẹ̀ bá that say your bàjẹ́. blood must be expressed. Ọlọ́run máa já wọn bọ́. Ayé rẹ̀ máa dìde. Ìbẹ́lẹ́jọ́ òdìjọ́ kan. One day, Dáfídì gbé òkúta kalẹ̀. David put down a Ó stone. ní ọ̀gá. He said, Master, Ẹ̀jẹ̀ adámẹ́jẹ̀. let us make covenant. Wọ́n ní kí ni ká pè ní He said, what is the meaning of májẹ̀mú? Ó ní covenant? òkúta ní He said, it is a jẹ́májẹ̀mú. stone. Wọ́n ní kí ni ká pè ibi tá a ti dá májẹ̀mú? What should we call it? Ẹ̀jẹ̀ àpè ní Let us call it Salamalekoti.
stone ní kí ni tó máa of sára what does lè it mean? bọ́ọ̀tì ó ní òkúta ìpínyà It means stone of separation. ọ̀gá Master. ẹ ní lépa mi mọ́ You stop pursuing èmi me. náà ò ní lépa And yín I mọ́ won't pursue you. ọjọ́ ẹ bá lépa The day you give me mi to pursue a ti me. fi ìdájọ́ lẹ̀ That is the judgment. ọjọ́ ọmọ bá lépa yín Whenever I want to get a rid of fi you, ìdájọ́ lẹ̀ I'll be judged. ọ̀gá Master. sàmẹ́ Amen. ìwọ àtọ́gun jíjà You and your battle. lónìí Today. ọ̀run gbé òkúta ìpínyà màsá kàrúdà yamaru adalike yamakaba ogun tó ń jà The battle you're battling ìwọ with. àti tó ń là kọjá You and your challenges. òkúta The ìpínyà stone of separation. mo gbé dání I am with you. lórúkọ In the name of Jésù Jesus. Olúwa gbé sáà.